bá ti pòfo ìyá láyé àjíkí ńjọ́ ìyá bá ti kú ò inú ọ̀rọ̀ ẹ̀dá tí ò sí ìyá mọ́ kọ́ máa rọra àjíkí. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. àjíkí lábẹ́kúta bọ́ǹbà ń lọ ọmọ wẹ̀yìn kí ni ojú ọmọ wẹ̀yìn tí ojú kọ́ ó níyà láyé wọn. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. àjíkí olú bàbá mú mi máa sọ omi mú toro níyà láyé mọ́. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. bọ́bà jẹun àjíkí máa sọ oúnjẹ jẹ ní òníyà láyé mọ́. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. bọ́bà gẹ̀ẹ́sì ẹ̀sìn òru tọ̀sán kọ́ rárá máa rọra kọ́mọ́bà jábọ́. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. ẹni tí ò níyà mọ́ ẹ̀yin àfa ó ti dọ̀lẹ́. Allah. ìyá ni ó dúró ìyá dúró báyìí pé ẹ̀yin wo lẹ̀ ń bọ̀ ọmọ mi ni èmi tí mo bí mo dúró yìí ntẹ́ bá fi ṣe ẹ fi ṣe mí. àjíkí ìyá ẹlẹ́bà lọ wàá rí láyé mọ́ yìí ó bùṣe. wàṣàkà wàbàkà bùkà ṣàdìdà. nígbà tí ọba rí yẹ mọ́ ọwọ́ ké ó sunkún. faqala ya ummi. ìwà wí báyìí bí àjíkí ti wí lónìí ìyá mi ìyá ẹlẹ́bà. ya ummi. ìyá mi dàrí o ìyá ẹlẹ́bà. ya ummi. alárùn mi dàrí ìyá ẹlẹ́bà. ya ummi. olùtọ̀nà wáyé mi dàrí ìyá ẹlẹ́bà. ya ummi. ẹni tó ṣe bá rẹ̀ bá ń ṣe mi yóò sì máa bẹ lọ́hùn káàárẹ̀ ọmọ ṣeun. ya òun dà ìyá mi o. ya ummi. àjíkí ń pariwo lónìí pé ìyá mi. kam mayitun fi mustashifa. bàbá wa bẹ́ẹ̀ sìgá dókítà tí ìyá rẹ̀ kú ọ wá ní ìwọ ìyá mi ọ̀pọ̀ nù òkú ọ wá ní pé mélòó ibẹ̀ ni wọ́n yẹ pé mélòó kámú ọ wá ní tún kámú. ọlọ́run jẹ́ ogun lẹ́mìí. ọ̀pọ̀ nù òkú lọ́sibítù mi. fi àṣàrífù. àwọn tó ga ń bẹ nínú àwọn òkú tó kú lọ́sibítù mi. wà fi àdàlílù. ń bẹ nínú àwọn òkú tó kú lọ́sibítù mi ìwọ ìyá mi ẹni ó yẹpẹrẹ tí ò jẹ́ kankan. wà fi àlùkọ̀wéyò. inú àwọn òkú tó kú lọ́sibítù mi ìwọ ìyá mi alágbára ń bẹ nínú wọn tí ń bá ń bọ̀ ilé a sì máa rọ́. wà fi àtọ̀yìnfù. ìbẹnu wọn ọ̀lẹ. wà fi àlìfàdìlù. ìbẹnu wọn àwọn tó ti kú lọ́sibítù mi almustashfa lọ́sibítù mi ni ìbẹnu àwọn tó kú mbẹ tó ti pé alfadil ọlọ́lá ni. wà fi àṣùjà. ìbẹnu àwọn tó kú lọ́sibítù mi wọ̀ ya mi akínni. wà fi àjùbánù. wà fi àlmọ́dìbò. àgọ̀ ìbẹnu àwọn tó kú lọ́sibítù mi. wà fi àlàkìlò. ó lé àtàyè ìbẹnu àwọn tó kú lọ́sibítù mi wọ̀ ya mi. wàlẹ́ àkúlù lè àlè. ìwọ ìyá mi ìyìn sì sọ nǹkan kan fáwọn tí àwọn ẹbí wọn. ilà kàlímàtà. gbólóhùn kan náà ní í sọ fáwọn ẹbí àwọn tí ń kú yìí. ilà kàlímàtà. bó ti wù kéèyàn ò tó láyé dókítà ó sì gbé ẹjọ́ talẹ̀ bí àwọn aláàjì wa kìíní àwa ni ẹjọ́ báwo ni kọ̀ndíṣàn wọn. adùsọ̀tún adùsọ̀sì sọ̀rì ń padà lọ́ntì ẹ̀. Allah. ó ní èmi èwì kankan fáwọn tí kú ni illa kalimatan gbólóhùn kan náà ni sọ́ọ̀rì. faja'al mautu ila bayti. òní ikú adé ó sì wọnú ilé mi ìwọ kú. wa akhadha ruha ummi. ó sì pa ìyá mi ìyá ẹlẹ́bà. ya ummi. ìyá mi ò ìyá ẹlẹ́bà. lansaki. ìní gbàgbé rẹ̀ àjíkí ọ̀gbọ́dọ̀ gbàgbé láéláé. lansaki.
àjíkí gbogbo wa la mọ rírì ìyá pàápàá jùlọ ìyá jẹ́ kókó nínú ayé ọmọ àwọn náà wàá mọ̀ pé ìyá yìí òun ló jẹ́ kóun débi tóun dé yìí. kò wá sọ ìyá nù wọn lẹ́yìn tó bá sọ ìyẹn ló ṣàkóso ìyá ní agbára Ọlọ́run gbogbo wa wọn sàmìlà. orúkọ mi ni olóyè arábìnrin Shakirat Adenike Bangoye líkàjẹ ìlú Ìjẹ̀jà ìyálàjẹ àdéhùn ilé àrùn ìjẹ tó jẹ eré ìlú Akínyẹ̀gùn Ìbára ẹ̀rọ ráza. ṣẹ́rọ́pù ìyàtẹ̀ mẹ́sàn yìí òkú ọlọ́mọ àsìnyẹ̀sì tán ni tàbá ṣọdún ìyá tó máa tún ṣọdún yìí méèsì. ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni wípé Yorùbá máa ń sọ kíní kan wá ní ẹni tó bá ṣẹ́gun sí ló yẹ kó jẹ́ torí ìyá yìí àbíamọ àtàtà àbíamọ tòótọ́ ni. ìyá bí wọ́n ṣe máa ń ẹ̀yàn ní ìyá ẹlẹ́bà la máa ń pè wọ́n torí pé wọ́n ń ta ẹ̀bà nígbà tí wọ́n wà ní ojú ayé wọn ń ṣe ìyá tó máa rí ọmọ ọlọ́mọ pé bóyá kò mú owó dọ́dọ̀ mi kò rajà irọ́ ọmọ ọlọ́mọ kì í sunkún dọ́dọ̀ wọn kó má bẹ̀rẹ̀. bẹ́ẹ̀mi ṣe wà yìí ipò ìyá ni mo tò wọ́n sí torí mi ò mọ ni wọ́n ṣe mú mi látijọ́ tí mo ti wọlé ọmọ wọn. orúkọ tí mi Túnmọ́lá Adésànyà ìtẹ́yìn olùfẹ́ mi kò sí àdúgbò inú mi dùn púpọ̀ fún ìgbẹ́jọ́ tí mo wálé ní bíkọ́sì bíbélì náà sọ pé ó yẹ kí a máa tọ́jú òbí nígbà tí ó bá wà láyé àti ní ìgbà tí ó bá kú tán kó ìgbà tí òbí wa bá kú tán ká tó máa sọ pé mo fẹ́ ṣe ayẹyẹ tó lẹ́nu mi kò ní tọ́jú òbí yẹn nígbà tó wà láyé àmọ́ tí ìyá ẹ̀ bá kú tán àwa múra ìsìn ìdílé kà tán á sì á pẹ́gbẹ́ lọ torí kókó lè owó gbà so inú mi dùn pẹ̀lú nǹkan tí arákùnrin wa ẹ̀gbọ́n wa àbúrò wa ọmọ wa torí pé gbogbo obìnrin ìyá ọkùnrin láyé kò tí bóbìnrin náà ṣe lè kéré tó ìyá ọkùnrin là ń ṣe fún ìrántí ìyá wọn tí wọ́n ṣe lọ́jọ́ tèmi kọ́mọ rere náà tó kó rántí àwọn náà sí rere kọ́mọ rere náà kó gbẹ̀yìn àwọn náà. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Abídèmí tí àwọn olólùfẹ́ mọ̀ sí Lọ́ládé Aláta rírí tẹ rí wa ń bí ó ní agbára ẹ̀gbọ́n mi dájì mi mi mọ̀ bí mo ṣe lè pè wọ́n tán àwọn náà pè wá ń pé káwa ò pé àwọn fẹ́ tún ṣe ìrántí màmá tó bí wọn lọ́mọ bí mo tiẹ̀ ṣe gbọ́ torí mi ò tiẹ̀ sílẹ̀ gbà bí mo gbọ́n dẹ̀ ní àfi káwa o agbọ́dọ̀ wà ń bẹ̀ ọmọ ní ṣẹ́run plẹ̀ ni màá gbé ni àbí kí n fò àbí kí n gbọ́fẹ́ ni àbí kí n wá tata ń bẹ̀ ni wọ́n ní rárá báfíkà dẹ̀ wá síbi òkú yìí mo ní ó ti di lọ́dún àfíkà débẹ̀ bọ́kọ́ kan tí mo rí bẹ́ẹ̀ tínú mi dùn sí ni wípé ó dáa gan kéèyàn máa ṣèrántí àwọn òbí ẹ̀ o àwọn òbí mi ò tí ì kú o wọ́n dẹ̀ ṣe máa dàgbàdàgbàdàgbà jù báyìí lọ torí mo láìpẹ́ wọn gan mi lẹ́lẹ́ fún wọn ṣeré because tó mo bá rántí àwọn òbí ẹ̀ kò ń ṣe patí tá à ń ṣe gangan ní kókó ìrántí yẹn kò sí ní a lè má lè rí òkun yẹn sójú mo mọ̀ wípé dájúdájú òkun yẹn máa wà láàrin wa báyìí inú wọn dẹ̀ máa dùn ṣùgbọ́n àdúrà kan tí mo fẹ́ gbà fún wọn mi ò tó gbàdúrà fún wọn torí mo kéré sí wọn gan pé bí wọ́n ṣe ṣe fún àwọn òbí wọn ní agbára lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ tó tara àwọn náà jáde ìgbàkígbà tó máa ti dàgbàdàgbàdàgbà tó máa pé 200 tó máa pé 300 tó máa pé 400 táyé bá pa ọ̀tá wọn gbà yẹn a máa ró wọn káwọn ọmọ wọn náà lè ṣe ju báyìí lọ because example rere náà fi sílẹ̀ fáwọn ọmọ tán bínú. orúkọ mi ni Alájà Sherifat Ajílẹ̀yẹ tí gbogbo àwọn olólùfẹ́ mi mọ̀ sí Oyíbóyí. Àjíkí Olú ọlọ́run bá pa yín ní kékeré. ẹ̀yin náà dàgbà ẹ dògbò ẹ fọwọ́ pawú ẹ fèrègì ẹ fi jobi torí wípé ẹ tọ́jú ìyá yín ẹni tó bá tọ́jú ìyá ló mọ̀ wípé ìyá kù lẹ́gbẹ̀ẹ́ wọn ẹni tí ò tọ́jú òbí tí ìyá ẹ bá kú fọ́dún mẹ́wàá kò ní mọ̀ pé èèyàn tiẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ wọn ṣùgbọ́n ẹ rántí pé ìyá yín tó tún bá ti pé ogún kan tí wàá ní kẹtù rántí ẹ ọmọ rere á rántí ẹ. orúkọ mi ni Chief Mrs. Yetunde Bangoye èmi ni ìyàwó ọba Èjìkí kékeré ìyá ọkọ mi dẹ̀ yìí wọ́n jẹ́ ìyá ọkọ tó kó èèyàn mọ́ra so ìyá gidi ni wọ́n ṣá ìyá tó ṣe fi ń tọrọ ìyá ni wọ́n. orúkọ mi ni Òjó ọmọ arówó ṣafẹ́ Fádèyí Olóró ẹ ṣe dáadáa wa ò ní bàjẹ́ ríríṣe wa ò ní bàjẹ́ àìníríṣe mọ́ kò ní jẹ́ tiwa kò dìgbà tí mo bá ṣe ń ṣàlàyé fẹ́rẹ́ ni tó ń ṣe nǹkan ó ti ṣe àdúrà fún ara ẹ̀ Ọlọ́run dẹ̀ ti ń fi àṣẹ sí i kò sí gbogbo ẹni tó wá síbi àdúrà ìyá tá a ṣe yìí tí yóò ṣàdúrà
lágbára ọlọ́run láti wákàtí tó ń dẹ̀ fi ṣe àdúrà yẹn ló ti máa rí àpẹẹrẹ àdúrà náà àlékún orí wa máa wá òun ní ti ọ̀rẹ́ mi bá a jíkí ọ̀fẹ́ gbà á tí ọlọ́run tẹ̀lé fi sílẹ̀ tí ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀ iṣẹ́ ò ní dàrú àlékún oore ilé yìí máa jẹ́ fún un lẹ́yìn ìgbà tó ṣe tìyá yìí gbogbo nǹkan á máa lé sí ìgbà ilé á máa lé sí ìyàwó ilé á máa lé sí kò ní rí kú aya kò ní rí kú ọmọ kò ní òun náà ò ní ṣẹ́kú lójú. Lansaki. Àjíkí máa rántí láyéláyé. Lansaki. Gbogbo bó ti wù kó lo ayé tó Àjíkí má gbàgbé àdúrà ìyá yìí máa rántí ẹ̀ gbogbo gbà. aláwo dé ẹ̀yin tẹ́ ẹ bá jọlọ́lá tẹ́ ẹ lówó tẹ́ ẹ níga tẹ́ ẹ nígo ẹ wàá rántí àwọn tó bí yín mọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ yìí nìkan lẹ̀ ń dáyé lò ní ẹ̀ dáyé lò ẹ̀ dáyé ṣe bí wọ́n bá bí yín àwọn ìyá wọ̀nyí ká kí wọ́n kú sẹ́ni ẹ wo ìgbà tá a lù rárá wọn ẹ wo bí a ti ń bọ̀ inú ara wọn náà ni àyà kan bẹ tẹ́ ké ń ké fún wa ní Al-Qur'ani bí Ọlọ́run ti ń sọ kan di nǹkan tí nǹkan ti ń papọ̀ ti ń jọra wọn tá a ti ń sun wọn ọmọ tí ń dòun ó ní mo gbé ọkọ látọ̀ ọkọ̀ọ̀kan ń bẹ látọ̀ nínú ìyá rẹ̀ 40 ọjọ́ nìyí. A'udhu billahi minash shaitanir rajim. Àjíkí 40 ọjọ́ ló fi ń bẹ látọ̀. Bismillahir rahmanir rahim. Ẹ ṣeun bẹ́ẹ̀ ti farabalẹ̀ yìí Ọlọ́run jọ dáa fún yín. Summa khalaqna. Àjíkí inú yẹ lẹ́bà 40 ọjọ́ òfin bẹ lómi funfun. Nutifatan. ìyá òun rù ọ́ káàkiri ní bá fẹ́ lu ọyìn pè ọ́ ìyá òun rù ń rù káàkiri ìyá ẹlẹ́bà gbé ọ́ kí 40 ọjọ́ òfin wà bẹ́ẹ̀ àtọ̀ ordinary sperm gbogbo ònira tí yà ń gbọ́ fàdéyé olówó gbogbo ònira tí yà ń gbọ́ ń gbà náà ń bọ̀ lọ́mọ wà ó kú òun bẹ́ẹ̀ o tún di déédéé kíni rí o tún wá bọ́ sí alákàtàní ó di ẹ̀jẹ̀ kí. 40 ọjọ́ pẹ̀lú 40 ọjọ́ ọdọgọ́rin ọjọ́ bẹ́ẹ̀ ti wí nu 80 days à ń bẹ nínú àwọn àyà yìí Ọlọ́run ṣe ń ṣe lára àwọn àyà ọ̀ ń bẹ nínú yẹ lẹ́bà ń bọ̀ lọ wà ń jọ́ náà Àjíkí. Ya ummi. ìyá mi o tún kú ọ̀nbẹ o tún wá di déédéé ẹran àjẹgbẹ́mì máa wò déédéé ẹran àjẹgbẹ́mì ń wá ń yọ apá ń yọ ojú ń yọ imú ń yọ eyín ń yọ irun ń yọ iṣan ń yọ ẹ̀jẹ̀ ń yọ èékánná ń yọ omi ń yọ awọ ń yọ egungun. Ya ummi. mo wá yọ gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀. fakazawuna al-izama lahama. inú àwọn ìyá yìí gbogbo ọmọ tí ò tọ́jú ìyá ẹ̀ ẹ lọ padà látòní bọ́ ọ bá padà ọmọ ò ní tọ́jú ìwọ náà. Allah. láti bí àtọ̀ ó di bí ẹ̀jẹ̀ kí kó o bí ẹ̀jẹ̀ kí ó déédéé ẹran àjẹgbé mi mo wá parí gbogbo ẹni tí mo fẹ́ tiẹ̀ ó pé ẹni tí ó lójú mo lójú méjì ọ̀ wà ńbẹ̀ ẹni tí ó sì ní tí ò ní rí náà mo ní kọ́ wà ńbẹ̀ ẹni tí ó lẹ́sẹ̀ tó ti pẹ́ yọ̀kan ní òfin mo ní ọ̀ wà ńbẹ̀ ẹni tó ti pẹ́ yóò ní méjèèjì yóò mọ̀ wọ́n lẹ̀ ni mo ní ọ̀ wà ńbẹ̀ la ilaha illallah. Allah. Àjíkí mo wá parí tiẹ̀ mo palẹ̀ mẹ́ kó o jókòó káwọn kan dúró wọn lé wọn máa wọ̀ báyìí kọ́ ọ máa lọ káwọn kan máa tẹ̀lé ọ báyìí mo parí ẹ̀ Àjíkí agbára rẹ pọ̀ àwọn tí ń tẹ̀lé ọ kì í tí ò lè jókòó yìí ìyá kan lọ́mọ bí àwọn náà kálukú gbé tiẹ̀ wá láti inú yẹ inú yẹ lẹ́bà ló ti sàgbákò oríire yìí ìwọ kọ́ ìwé tó ọkà kọ́. Ya ummi. ìyá mi ìyẹ lẹ́bà. Lansa. يحبني وما أنا بالذي تحب ولكن شبهني بغيري. àwọn àfáà ń bẹ ń jòkó
níbi àwọn àfáà bá sì ti wà á pọ́n wọn lé ní bẹ́ẹ̀ni lẹ́yìn ọlọ́run lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn tó kàn ní wọ́n jòkó yìí ọlọ́run Allah báwa kẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run báwa gẹ ànábì àmín àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn almuhajirun àtàwọn ansar ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ má nàbì. àmín ọlọ́run wọlé àwọn tá a kà á lẹ́yìn bá wa kẹ́ àbáwá alájí àgbà àtàwọn tó bí wọn. Allah àmín. ọlọ́run bá wa kẹ́ àlùfáà àwọn sẹ́kù tájùlẹ̀ àdẹ́bì. àmín. àtàwọn méjèèjì tó bí sẹ́kù tájùlẹ̀ àdẹ́bì. àmín àjíkí ó dàbí pé n ó pè ó gbé sí ààrẹ wáyé. kò sí àlùbáríkà lára ọ̀rọ̀ tẹ́yìn bá ń sọ tẹ́ni tó pè yàn ọba listing. ọlọ́run wọlé abẹ́ bàbá wa lágbàjì àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. oníwàásí àgbáyé àtàwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. Allahumma àmín. má ti kíní wọn bọ̀nù púpọ̀. òkú ẹnì kọ̀ọ̀kan àwa náà ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. àmín ọlọ́àjọ kan ọlọ́run. àmín. mo tó kí àwọn àlùfáà lẹ́ẹ̀kan sí. ń wo bí mo ti bá ìjòkó yìí ǹjọ́ yẹ kéèyàn ó tún sọ̀rọ̀ kankan mọ́. ẹ̀yin ọ̀tọ̀nkùlú tẹ́ ẹ wá bá àjíkí rántí ìyá rẹ̀ lónìí mo kí yín púpọ̀. àwọn ìyàwó méjèèjì fún àjíkí ẹ̀yin méjèèjì àjíkí dọwọ́ yín o ẹ máa tọ́jú ẹ̀ kò ní ìyá mọ́ o. bàbá wa Fádèyí olówó ó tètè fura ọ̀ya yìí kú òní olóró ẹ jókòó bàbá jókòó Fádèyí bẹ́ẹ̀ yẹn bá dàgbà bàbá ṣe pé star ni lójú ọ̀nà ibi tọ́lọ́run yẹn Fádèyí olówó sí i bàbá pè ló kọ àjàyò pa torí ẹni ọba ti tóbi ó kọ rè ó sì fúyẹ́ ẹnu ọmọ ànábì Ádámà. bẹ́ẹ̀ ni bàbá. Fádèyí olówó mo kí ọ púpọ̀ inú ẹni tí ń lọ láyé tí wọ́n pé òun nu inú ẹ̀rọ Ọlọ́run fi wọ́ náà sí. Allah. èmi ti ẹ̀rù pẹ́ nìkan tí ó burú ni ìrírí láyé èmi àfòní mo ṣe bẹ́ẹ̀ nìkan tí ó burú tá à ní lè súnmọ́ ni torí ó burú nu fíìmù o ó sì ní àwọn ẹ̀rín kan ó lè gbé bọ́bá bẹ́ẹ̀ ṣe kànú. mo kí Fádèyí olówó púpọ̀ ọlọ́wọ̀n ní paná rẹ̀. àmín. àmín. Alájì Àjíkí ọlọ́run kọ́ kẹyẹ ẹlẹ́bà. àmín. mo rí ara ọlọ́run lára Àjíkí púpọ̀ bọ́lọ́run ti ṣe sí ọ̀yẹ́ Àjíkí ó sì rántí pé mo fẹ́ rántí ìyá mi ó ṣe déédéé ẹni tó pè mí ń bàdàn lánàá. bẹ́ẹ̀ni. ní kókó wọ́n ń pàdúgbò náà ní kókó ń bàdàn dédé wòye ń bẹ̀ la wà ó lóun ṣe ọdún márùn tí ìyá àwọn ti kú ẹ tí wàá máa rólúwa rẹ̀ tọ́ọ̀gì ni ńgbà débẹ̀ àwa náà tí wọ́n pé àwa wà sí lónìí ojú ẹlòmíín tó ìkúùkù mi yìí tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sì ń bá wa sílẹ̀kùn ẹ kábọ̀ àfa ẹ kábọ̀ mọ́ ni ah bí tọ́ọ̀gì bá bẹ lálejò náà àwọn eléyìí ní ọmọ sí géètì àlejò náà mo wá wàrà ọlọ́run lára táórírì Adémọ́lá ọmọ alájà tí ń sọ́nà ọdún márùn-ún ìyá rẹ̀ àwọn tí máa jẹ ẹja àjẹrù gidi ni ọwọ́ ìmúni òòkó lórin ó ní rárá ẹ bá mi sọ̀rọ̀ ọlọ́run ká sì túká la ilaha illallah ẹ máa fura sẹ́ni tí ń bá rántí ìyá ẹ̀ púpọ̀ ẹ̀yin àfa ẹ̀dá tí mo ké wájú yín nù ni ẹ máa fura sẹ́ni tí ń bá rántí ìyá ẹ̀ púpọ̀ àrà tó bá wù kọ́ máa dá ni. Allah.
gbogbo ntọ́lọ́run bá wá ń ṣe fún àjíkí máa rántí ọ̀rọ̀ ọlọ́run lára àwọn àfáà tí wọ́n ń sọ fáyé má yọ tìyá rẹ sẹ́yìn gbogbo ẹni ó gbàgbé òkú ẹ̀ láyé ẹ ra àárọ̀ lò ẹ rọ sàn lò ẹ máa fura tí n bá ń dọwọ́ alẹ́ ọlọ́run ọyọ sọ́ọ̀kì gún di ọkọ̀ yọ da free torí kébi téèyàn dé lónìí ẹnìkan kó gbéyàn débẹ̀ bí ẹ bá sọ láwọn àyà wọn bàbá ti sẹ́yìn wá dànù kí láá ṣe a kí àwọn àyà wọn kúṣẹ́ púpọ̀ ìkànnì àwọn ẹni ọlọ́run mo kí ẹ̀yin àfa kí n tó wí ní tí n bá wí ẹ dákun ó sì yẹ ká ṣàdúrà fún olùta wa yìí lọ Abẹ́òkúta ńbẹ là àfa wa gbà ńbẹ wọn ti lo zamani gbogbo àfa àti ńbẹlẹgbà ọlọ́run ó pẹ̀lú yín. àmín. ọmọ akéwù tí ńbẹlẹgbà l'Abẹ́òkúta yìí ọlọ́run ó ṣàánú yín. Allahumma àmín. gbogbo àwọn oúnjẹ àlàbí èyí tó ti gbà tán nú àdúrà èyí tó ti yanjú tán nú ọ̀rọ̀ ọlọ́run ó máa darí ẹ̀ wá báyìí. àmín. bàbá ṣe pé ká ní mímọ̀ ẹ̀yin ẹ̀gbá làbí lọ́lá. min duni tuka sharafun. àkọ́mọ́ tuntun ká ní mímọ̀ lásán kọ́mọ́ síbẹ̀rù ọlọ́run nú ẹ̀ lèyàn fi jẹ́ ẹni tó ga láyé ni. lakana afdala khalqillahi iblisu. ẹ̀yin àfa ẹnìkan ò ní lọ́lá tó ṣe ta ni àmọ́ ìmọ̀kọ́ rárá ìbẹ̀rù ọlọ́run ló kún tẹ̀yìn lẹ́ẹ̀ fi ń lò lọ báyìí. Allah. bí ọba síbẹ̀rù ọlọ́run lára àwọn tẹ́ ti gbà tó tún wá transfer sára yín ẹ̀yin náà ní ìlú bẹ́ẹ̀ ti ń lò yìí. Iblisu a'lamu. sètáànì tẹ wá rí yìí ṣé sètáànì kọ́ ní jẹ́ tẹ́lẹ̀ sètáànì kọ́ ńgbà padà sí ibùdó lòdì sètáànì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fà wáyé sì jábà wí àpadà sí ibùdó lọ́wọ́ àdì sètáànì. Ibilisu a'lamu alil ardi katibatan bó ẹ̀ mọ iye èèyàn tí Ibilisu kọ́ láyé ni. Ibilisu a'lamu. bàbá ṣe pé kéèyàn ó ní mímọ̀ làáfi igi aláyé ni. alula ardi katibatan. ẹ wo iye èèyàn tí sètáànì kan kéwú láyé tòun ti bẹ́ẹ̀. والناس تلعنه في البدو والحضر. ara lè ń ṣépèlé àròkó sì ń ṣépèlé. والناس تلعنه في البدو والحضر. والناس تلعنه في البدو والحضر. àlùbáríkà tí wọ́n bẹ lára yín lè fi wọ ọmọ akéwì yín pé lágbájá ní ń bọ̀ wáyé ẹ tún wá dìde ńlẹ̀ mọ́lọ́lọ́ mọ́jẹ̀ ń kó wa bí àwa yìí. àwa èmi lẹ̀ ń dìde fún. yazunnuna bi khairan. yazunnuna bi khairan wa ma biya min khairi. sẹ́yìn gbọ́ èèyàn àfa. walakinnani abudun solumo kama tadri. sẹ́yìn gbọ́ báyìí. satarita uyubi kula ani uyunihim. وألبسني شوبا جميلا من الستر. فصاروا يحبوني وما أنا بالتي. bí ẹ bá sọ ọlọ́run ta là wà lọ́dọ̀ yín ni. تحبوا ولكن شبهوني بالغير. bí ẹ bá ṣe fẹ́ ta là wà lọ́dọ̀ yín ni. ولا تفضلني filikiya madi bainahum. ẹ wojú ẹ ti kéwù ní nbọ làwọn wà njọ náà. wàkọ́nlíyàyà màóláyà fi kìfìlẹ̀ hasiri. ẹ wojú ẹ ti sọ̀rọ̀ àwọn èdúnjọ́ náà. wàkọ́nlíyàyà màóláyà fi máa kìfìlẹ̀ hasiri. abáàní yazunnuna bi khairan àbíbó olójú wí. yazunnuna bi khairan. bá a ti ń bọ̀ lẹ́ ń gbẹ̀yàn ní ń bọ̀ yìí. ó àáfà ńlá ló dé yìí nǹkan kan dé. bẹ́ẹ̀ ni. yazunnuna bi khairan wa ma biya min khairi. mo lóore kan lọ́wọ́ tí n sìn. walakinnani abudun solumo kama tadiri. pátápátá la àwọn àáfà ti sọ níyì. àmọ́ bí kí n má bàa wí gàgà ó yẹ kí n rí gàgà wí. n ti kàn wá wí. ìyá ọmọ kan kú. mátàtì rajulin. ìyá ọkùnrin kan kú àfáà yìí sì yábà bí ìyá àjíkìtì kú tí wọ́n rántí ọdún kan yìí. wàhálà tọ́bí. ìgbà ọlọ́run wà á mọ ọmọ tí ìyá ẹ̀ kú yìí dókítà ni.
فجاء العلماء إليه ليغسلها. àwọn jama bá pé nígbà àwọn jama pé sọ́dọ̀ ẹ̀ ìyá alágbájá ló kù ẹ̀jẹ̀ àlọ́ wẹ̀ àwọn àfa wọlé wọ́n fẹ́ máa wẹ̀ yá. وشكا وبكى ọwọ́ sunkún بكاء كثيرا. àjíkí bẹ́yẹn bí wọ́n bá ti pàdánù ìyá láyé kọ́ wú ẹ̀yìn wò báyìí kò sí kankan nù ayé mọ́. وشكا وبكى بكاء شديدا. ọ̀yá ayé ọlọ́yẹ. bẹ́yẹn bá ti pòfo ìyá láyé àjíkí njọ ìyá bá ti kú o inú ọ̀rọ̀ ẹ̀dá tí ò sí ìyá mọ́ kọ́ máa rọra àjíkí. وشكا وبكى بكاء شديدا. àjíkí lábẹ́kúta bọ́ǹbà lọ́mọ wẹ̀yìn kí ni ojú ọmọ wẹ̀yìn tòjò kọ́ ó níyà láyé wọn. وشكا وبكى بكاء شديدا. àjíkí olú bàbá mú mi máa sọ omi mú toro níyà láyé mọ́. وشكا وبكى بكاء شديدا. bọ́bà jẹun àjíkí máa sọ oúnjẹ jẹ ní òníyà láyé mọ́. وشكا وبكى بكاء شديدا. bọ́bà gẹ̀ẹ́sì ẹ̀sìn òru tọ̀sán kọ́ rárá máa rọra kọ́ mọ́ bá jábọ́. وشكا وبكى بكاء شديدا. ẹni tí ò níyà mọ́ ẹ̀yin àfa ó ti dọ̀lẹ́. Allah. ìyá ni ó dúró ìyá dúró báyìí pé ẹ̀yin wo lẹ̀ ń bọ̀ ọmọ mi ni èmi tí mo bí mo dúró yìí ntẹ́ bá fi ṣe ẹ fi ṣe mí. àjíkí ìyá ẹlẹ́bàá lọ wàá rí láyé mọ́ yìí ó bùṣe. وشكا وبكى بكاء شديدا. nígbà tí ọba rí yẹ mọ́ ọwọ́ ké ó sunkún. فقال يا أمي. ìwà wí báyìí bí àjíkí ti wí lónìí ìyá mi ìyá ẹlẹ́bàá. يا أمي. ìyá mi dàrí o ìyá ẹlẹ́bàá. يا أمي. alánú mi dàrí ìyá ẹlẹ́bàá. يا أمي. olùtọ̀nà wáyé mi dàrí ìyá ẹlẹ́bàá. يا أمي. ẹni tó tó ké bá rẹ̀ bá ń ṣe mi yóò sì máa bẹ lọ́hùn káàrí ọmọ ṣeun. òun dà ìyá mi o. يا أمي. àjíkí ń pariwo lónìí pé ìyá mi. كم ميت في مستشفى. bàbá wa bẹ́ẹ̀ sìgá dókítà tí ìyá rẹ̀ kú ọ wá ní ìwọ ìyá mi ọ̀pọ̀ nù òkú ọ wá ní pé mélòó ibẹ̀ ni wọ́n yẹ pé mélòó kámú ọ wá ní tún kámú Ọlọ́run jẹ́ ogun lẹ́mìí. ọ̀pọ̀ nù òkú lọ́sibítù mi. فيها الشريف. àwọn tó ga ń bẹ nú àwọn òkú tó kú lọ́sibítù mi. وفيها دليل. ń bẹ nú àwọn òkú tó kú lọ́sibítù mi ìwọ ìyá mi ẹni ó yẹ pẹrẹ tí ò jẹ́ nǹkankan. وفيها القوي. inú àwọn òkú tó kú lọ́sibítù mi ìwọ ìyá mi alágbára ń bẹ nú wọn tí ń bá ń bọ̀ ilé a sì máa rọ́. وفيها ضعيف. ìbẹ̀nu wọn ọ̀lẹ. وفيها الفاضل. ìbẹ̀nu wọn àwọn tó ti kú lọ́sibítù mi almustashfa lọ́sibítù mi ni ìbẹ̀nu àwọn tó kú mbẹ̀ tó ti pé alfadil ọlọ́lá ni. وفيها الشجاع. ìbẹ̀nu àwọn tó kú lọ́sibítù mi wọ̀ ya mi akínni. وفيها جبان. وفيها الموذب. àgọ̀ ìbẹ̀nu àwọn tó kú lọ́sibítù mi. وفيها العاقل. ó lé àtàyè ìbẹ̀nu àwọn tó kú lọ́sibítù mi wọ̀ ya mi. ولا أقول لأهلي. ìwọ ìyá mi ìyìnsì sọ nǹkan kan fáwọn tí àwọn ẹbí wọn. إلا كلمة. gbólóhùn kan náà ní ń sọ fáwọn ẹbí àwọn tí ń kú. إلا كلمة. bó ti wù kéèyàn ò tó láyé dókítà ó sì gbé ẹjọ́ talẹ̀ bí àwọn aláàjì wa kìíní àwa ni ẹjọ́ báwo ni kọ̀ndíṣàn wọn
adùsọ̀tún adùsọ̀sì sorry ń padà lọ́ntì ẹ̀ Allah. ó ní èmi èwì kankan fáwọn tí kú ni illa kalimatan gbólóhùn kan náà ni sorry. faja'al mautu ila bayti. òní ikú adé ó sì wọnú ilé mi ìwọ kú. wa akhadha ruhahu. ó sì pa ìyá mi ìyá ẹlẹ́bà. ya ummi. ìyá mi ò ìyá ẹlẹ́bà. lansa. ìní gbàgbé rẹ̀ àjíkí ọ̀gbọ́dọ̀ gbàgbé láéláé. lansaki. àjíkí máa rántí láyéláyé. lansaki. gbogbo bó ti wù kó lo ayé tó àjíkí má gbàgbé àdúrà ìyá yìí máa rántí ẹ̀ gbogbo gbà. aláwo dé ẹ̀yin tẹ́ ẹ bá jọlọ́lá tẹ́ ẹ lówó tẹ́ ẹ níga tẹ́ ẹ nígo ẹ wàá rántí àwọn tó bí yín mọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ yìí nìkan lẹ̀ ń dáyé lò ní ẹ̀ dáyé lò ẹ̀ dáyé ṣe bí wọ́n bá bí yín àwọn ìyá wọ̀nyí ká kí wọ́n kú sẹ́ni ẹ wo ìgbà tá a lò rárá wọn ni ẹ wo bí a ti ń bọ̀ inú ara wọn náà ni àyà kan bẹ tẹ́ kéńté nké fún wa ní Al-Qur'ani bí Ọlọ́run ti ń sọ kan di nǹkan tí nǹkan ti ń papọ̀ ti ń jọra wọn tá a ti ń sun wọn ọmọ tí ń dòun ó ní mo gbé ọkọ látọ̀ ọkọ̀ọ̀kan ń bẹ látọ̀ nínú ìyá rẹ̀ ogójì ọjọ́ nìyí. A'udhu billahi minash shaitanir rajim. àjíkí ogójì ọjọ́ ló fi ń bẹ látọ̀. Bismillahir rahmanir rahim. ẹ ṣeun bẹ́ẹ̀ ti farabalẹ̀ yìí Ọlọ́run jọ dáa fún yín. Summa khalaqna. àjíkí inú ìyẹn lẹ́bà ogójì ọjọ́ òfin bẹ lómi funfun. Nutifada. ìyá òun ń rù ọ káàkiri n bá fẹ́ lù ọ yín pè ọ ìyá òun ń rù káàkiri ìyẹn lẹ́bà gbé ọ kí. ogójì ọjọ́ òfin wà bẹ́ẹ̀ àtọ̀ ordinary sperm gbogbo onira tí yà ń gbọ́ fàdéyé olówó gbogbo onira tí yà ń gbọ́ ń gbà náà ń bọ̀ lọ́mọ wà. ó kú òǹbẹ ó tún di déédéé kíni rí ó tún di dé ó tún wá bọ́ sí alákàtàní ó di ẹ̀jẹ̀ kí. ogójì ọjọ́ pẹ̀lú ogójì ọjọ́ ọdọgọ́rin ọjọ́ bẹ́ẹ̀ ti wí nu 80 days à ń bẹ nínú àwọn àyà yìí Ọlọ́run ṣe ń tí ń ṣe lára àwọn àyà ọ̀ ń bẹ nínú yẹ lẹ́bà ń bọ̀ lọ wà ń jọ́ náà jígí. ya ummi. ìyá mi o tún kú ọ̀nbẹ o tún wá di déédéé ẹran àjẹgbẹ́mì máa wò déédéé ẹran àjẹgbẹ́mì ń wá ń yọ apá ń yọ ojú ń yọ imú ń yọ eyín ń yọ irun ń yọ iṣan ń yọ ẹ̀jẹ̀ ń yọ èékán ń yọ omi ń yọ awọ ń yọ egungun. ya ummi. mo wá yọ gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ fakazawna al-izama lahaman. inú àwọn ìyá yìí gbogbo ọmọ tí ò tọ́jú ìyá ẹ̀ ẹ lọ padà látòní bọ́ ọ bá padà ọmọ ò ní tọ́jú wọn náà. Allah. láti bí àtọ̀ ó di bí ẹ̀jẹ̀ kí kó o bí ẹ̀jẹ̀ kí ó déédéé ẹran àjẹgbẹ́mì mo wá parí gbogbo ẹni tí mo fẹ́ tiẹ̀ ó pé ẹni tí ó lójú mo lójú méjì ó wà ń bẹ̀ ẹni tí ó sì ní tí ò ní rí náà mo ní kó wà ń bẹ̀ ẹni tí ó lẹ́sẹ̀ tó ti pẹ́ yọ̀kan ní òfin rìn mo ní ó wà ń bẹ̀ ẹni tó ti pé yóò ní méjèèjì yóò máa wó ńlẹ̀ ni mo ní ó wà ń bẹ̀ la ilaha illallah. Allah. àjíkí mo wá parí tiẹ̀ mo palẹ̀ mẹ́ kó o jókòó káwọn kan dúró wọn lé wọn máa wọ̀ báyìí kọ́ ọ máa lọ káwọn kan máa tẹ̀lé ọ̀bọ̀ báyìí mo parí ẹ̀ àjíkí agbára rẹ pọ̀ àwọn tí ń tẹ̀lé ọkì tí ò lè jókòó yìí ìyá kan lọ́mọ bí àwọn náà kálukú gbé tiẹ̀ wá láti inú yẹ inú yẹ lẹ́bà ló ti sàgbákò oríire yìí ìwọ kọ́ ìwé tó ọkà kọ. ya ummi. ìyá mi ìyẹ lẹ́bà. lansaki. ìnígbàgbé rẹ. wa kam min alamaki li ajili. ọ̀pọ̀ nù rora tó rí àwọn ìnira tó rí nítorí tèmi ìwọ ya. wa kam min du'aika li ajili. ìyá mi ìyẹ lẹ́bà ọ̀pọ̀ nù àwọn àdúrà tó ṣe nítorí tèmi. wa kam min du'aiki li ajili. izi kuntu maniya. nígbà tí ń bẹ
nínú àtọ̀ tí ń develop nù rẹ ọlọ́run lọ́mọ yàgbé àtọ́ ṣe aláboyún mi ọlọ́run dákun ọmọ tí ọlọ́run bọ̀bá ní rí bí màjí ó jẹ́ èèyàn láyé àdúrà yẹn lọ́sẹ̀ lára gbogbo àwọn àfáà yìí. Allah. ni wọ́n lọ láyé nísìnyí láyé mọ̀ pé àfa àgbẹ̀tìgá ní lọ ìsìjábà ní lọ ẹ̀yìn ní lọ àdúrà wọn ni tiwa ò tí gbà à ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe tiwa ni àbá sáwọ́dí tiwa à ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. wàlámù àkúnṣe án. ìwọ ìyá mi ìjọ náà ní àjíkí ìjẹ́ nkankan. mi sùlìbì àbí ilẹ̀ mi. láti bàrá di bàbá tó bí ọ sáyé àjíkí bàbá wa pọ̀ sára àyà ẹ̀rí àwọn tó wá ní màwọn ara wa ẹlòmí ọlọ́run ní tiẹ̀ ọdọ ọmọ nítorí wọn bínú kí ló dé níjọ́ mọ bẹ̀rẹ̀ náà à ń sùn ní sìkè títa ayé ọjọ́ mẹ́ta ọmọ kò rí mọ́ èèyàn nìyá mọ́ríyá wọn lóṣù mẹ́ta kó tó rí ẹnìkan ní sìn sunkún láti di ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run ò pé tiẹ̀ ó di nǹkan yìí. Allah. nísà ń sun wọn ọmọ bó wọn ọmọ ti tún wá dùn tó ó sì sun wọn ẹnu wọn yú tí ó tún ṣe lálẹ́ wọn bílẹ̀ bá ń súnbọ̀ yóò sì sun àdìjọ́ ti ń ṣe yú yìí náà kò dín nǹkan kan. ọkùnrin mi ò tún máa wá kiri ẹ̀ èmi erin lọ́mọ òun máa lẹ̀ márùn òun kú lọ díẹ̀díẹ̀ nù. mẹ́sùlùmí àbí ilẹ̀ mi. ọ̀gá ẹ bá gbé sí àwọn yìí gbé wáyìí ìyàwó fàtìyẹ náà wáyìí cross ẹ̀ sáwà báyìí ọ̀ya kọ́dà bí bàbá wọn bá sọjọ́ bá dé ìwà láàyè òní dìde tọ́lá ń ké Kùránì lọ́wọ́. min sulbi abi ila ummi. karamakallah. ìwọ ìyá mi mo kú ó bàrà àdí bàbá mi èmi àjíkí bàbá mi pọ̀ mi sára ìyá mi. fahamalatini ummi. ìyá mi ìyẹn ẹlẹ́bà ọwọ́ ọrùn mi káàkiri orùn mi kiri bá ọ̀pàdé oṣó orí mi fi ṣe nǹkan kan ẹ̀yin oṣó tẹ̀ ń bá ń bẹ́ ń jòkó ìbá yín o bẹ́ẹ̀ sì gbọ́ bà ní tẹ́ bá ṣe é sí. fahamalatini ummi. ìyá mi ìyẹn ẹlẹ́bà orùn mi kiri bá mọ pàdé àwọn àjẹ́ wọn ò rí mi fi ṣe nǹkan kan ẹ̀yin àjẹ́ tẹ̀ ń bẹ́ ń jòkó ìbá yín o bẹ́ẹ̀ sì gbọ́ bà ní ẹni ẹ̀ bá pa ẹ pa. fahamalatini ummi. orùn mi kiri bá ìyẹn ẹlẹ́bà àpàdé àwọn ẹlẹ́bọlógún agbára àwọn ọ̀ràn mi ẹ̀yin ẹlẹ́bọlógún ọlọ́mọdé agbára yí ọ̀ka wa. fahamalatini ummi. ìyá mi wá rù mí kí bẹ́ẹ̀. wàhánà àlà wàhánì. gbogbo ohun tí ń lè ṣe tẹ́lẹ̀ kò lè ṣe mọ́. wàhánà àlà wàhánì. hatta tis'ata ashhurin. òun rù mí kí bẹ́ẹ̀ títí oṣù mẹ́sàn-án ìyẹn lẹ́bàá rú ọkì fóṣù mẹ́sàn-án. ka anna. àwọn ìyá wọ̀nyẹn arú ẹlòmíì kì fọ́dún kan. Allah. ọlọ́run kọ́ kẹ́ Haruna Ṣọlá wọ́n ló he yín wá ní òfin gbọ́dọ̀ ṣépèlé yẹn ńgbà tí ń bẹ ẹ̀rí pé gbogbo olórin ní ma bẹ̀rù ẹ̀ pẹ̀lẹ́ ìbá ń kọ́ nípa ní yàtọ̀ sí ti bàbá gà ní àgbà tó dé lérí eléré ńlá kálukú ń họ ni kò sẹ́ni ó fèsì ẹ̀ pé yẹ ẹsẹ̀ Haruna ṣe kinní kan eyín òkè wọn ló hù wá ni èjì sì ń bẹ́ńbẹ́ ẹ̀rí pé òun náà sì tọ̀yàn ní máa kọrin ẹ̀ lọ ni Haruna ó sì fi parí èèyàn tí ó fi lálà séèyàn òwe ní ọmọ pa. katapila kò kí àfúnkìnní kan lóko katapila kò kí àfúnkìnní kan lóko àti kí àtọ̀pẹ́ tó bá fọwọ́ bá a ṣubú ni. sọ ọmọ tí wíwùn owó kíá ẹni tó ń bá rọlù wọn ò ní gbọ̀wọ̀n ẹ̀ mọ́. hatta tis'ata ashhurin. orù mi kí ayé ìyẹn ẹlẹ́bà títí oṣù mẹ́sàn-án ló fi rù mí káàkiri. ka anna tis'ata hujajin. oṣù mẹ́sàn-án náà dàbí ọdún mẹ́sàn-án. wà fi sọ́ọ̀lì fi àmẹ́ni. ìyẹn ẹlẹ́bà mo tún mú yàn ń gbáyà rẹ̀ fọdún méjì. wà ghasalati àní fìyàbí. èmi àjíkí ọ̀fọ́sọ́ mi ìyẹn ẹlẹ́bà. wà sẹ́yìn àti àìnú àhátà
anamu. ìwé èèyàn yẹ̀yẹ́ rẹ bọ̀ bá kàyà rẹ kún tó ń bá ń wọṣọ tó da tí yàrá ọba rí wọ̀ olùsí ẹ̀dá ni ọ́. bọ́ǹbà ń bọ bàtà 100,000 bàtà 50,000 bàbá bá wẹsẹ̀ ìyá rẹ̀ ńgbà bá bọ́ ọdẹ lù yín tá a bá wo pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì lẹ́sẹ̀ ìyá rẹ̀ ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ náà owó wàhálà ìyá ni. Allah. ìyá mi ń pọn ọmọ báyìí ń tún ọmọ pọn bẹ́tì rẹ̀ sì hàn wọ́n wá sọ fún ọ pé màmá ẹ fa aṣọ ó lè ṣeun ẹ ṣeun ọmọ yín tí ń pọn lẹ́ẹ̀kan ni nítorí tiẹ̀ bẹ́tì ọ́ndìsì ìyá rẹ̀ hàn ẹlẹ́mi òtún àtọ́kẹ́ kílẹ̀ wàhálà àwọn alájà ti pọ̀jù mo ra mọ́tò fún wọn mo tún wá gba dírẹ́fà fún wọn kílẹ̀ fẹ́ kí n tún ṣe kí ló ṣe ó ṣe kankan títọ́jú tó máa ń tọ́jú ìyá ẹ̀ ìyá tún ṣe pèlè rẹ̀ ni ọlọ́run ṣáà jí o sinmi ẹ wo bí kú ti nira tó ìyá wa ń kọ́ ọlọ́run ṣáà jí o sinmi bí kú ti nira tó ìyá ń tọrọ kú ń fẹ̀mí rẹ̀ ra tọ́mẹ̀ wọ́n yàyà mi ń wèrè inú ẹgbẹ́ ọwọ́ ẹgbẹ́ lọ́lọ́ sẹ́gbẹ́ àwọn àgbàlagbà ẹ̀yin àgbàlagbà ẹ dákun o ẹ mọ̀jà ń ti dín mú mi o. ó lóun lọ nítorí àwọn ọmọ wọn ní tò ebi mẹ́rin náà ló bí ó fún wa mẹ́ta èyí ṣe mẹ́ta pọ̀ ẹ ṣàánú mi wọ́n ní rárá o tòníjọ́ tó wá àwọn ti wí fún. àwa lóun ò lè yọ̀dá mẹ́ta o wọ́n kò sì ya wèrè ó lóun fara mọ́ wọ́n gbé yàdárò ńbẹ̀ ń kọ sán àwọn àgbàlagbà ní dókítà wọ́n sá máa gún lábẹ́rẹ́ bó o ti ń gun ni àwa ti rọ nǹkan míì sínú abẹ́rẹ́ nítorí ọmọ ọ̀ya wèrè ó lóun ò lè fẹ̀mí ọmọ òun lẹ̀ omi sì gbàjẹ́ nu wọn ọ̀takùkanú lẹ́nu pé sádìsá ẹ̀ ní pàṣẹ kàkà bẹ́ẹ̀ lomi ọmọ kú ni nítorí ọmọ gbogbo ní tẹ̀yìn bá wá jẹ́ láyé tí ọ̀fà ṣe ń tó ń ṣe ìyá àjíkí ọlọ́wọ̀n ọ̀fọ̀nà mọ́ ìyá tó wá kírun kú wọ́n kírun kú ń gbà wọ́n kò bí èyí tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wá bọ́nú ìsìlámù ń bọ̀ lọ́run lóun fẹ́ gbàbọ̀ ọ̀yá rẹ̀ ọ̀nà ọpẹ́ rẹ̀ pọ̀ ẹni tọ́lọ̀ bá nàbí pé ìwà nàbí Muhammad sallallahu alayhi wa sallam Ìlọrin màdáwà rẹ̀ bá yòówù nàbí sallallahu alayhi wa sallam ó ní ìwà nàbí mo fẹ́ béèrè ní ṣé mo ṣètò lára àyà mi ànábì ní kí ló ṣe ó ní mo tọ́jú wọ́n dàgbà èmi ẹ̀jẹ̀ àwọn ìyàwó mi ò fọṣọ èmi ní fọṣọ ìyá mi èmi ní wẹ̀ fún ìyá mi yín sì lọ́sọ wọn yín tún faṣọ mi sí wọn la mo tún wá gbé wọn lọ Mọ́kà yín ń tàwáàfù bí ìyá mi bá tọ̀ yín ń bọ́ sẹ́gbẹ́ kan yín ń tọ́jú ara wọn bí wọ́n bá yàgbẹ́ yín ń bọ́ sẹ́gbẹ́ kan yín ń tọ́jú ara wọn tòun ti bẹ́ẹ̀ náà mo gbé wọn tàwáàfù mo gbé wọn dé àmọ́ wọ́n ti wá kú nísìnyí ṣé mo ṣe ànábì ní òòṣe nǹkan kan. ẹlòmíì kọ́lé ńláńlá ó sì mú ìyá rẹ̀ ó gbé ju family house òun wá ń gbénu ilé ńláńlá mansion. mo fẹ́ lọ wo mọ́mì ńlẹ́ lọ́hùn kí ló dé tó gbé ìyá rẹ̀ nu bíjẹ́ ìjọ ń gbé ni. dókítà kan professor ńìlọrin ọlọ́njẹ́ ó dáa fún nígbà tó kọ́ ọkọ̀ 7 flats tiẹ̀ ti ń gbé ilẹ̀ ọlọ́run yóò dáa fún dókítà náà. àmín. inú tiẹ̀ gangan tí wọ́n ń gbé ìyá rẹ̀ ní yàrá tiẹ̀ ní ọwọ́ fún àwọn ìyàwó sẹ́yìn ẹ mọ́ dààmú ìyá mi ọwọ́ àgbà kúkú fún yà ìyá ti dàgbà débi pé tọ́ba wá kí wọn láàárọ̀ ìyá wa ní àdìsá ilẹ̀ ti ya súná nù ọ́n lọ sùn kọ́hún bẹ́ẹ̀ ni ńlọ sùn náà ni mo ní kí n wá kí n tó lọ sùn ìyá ọ̀dá ọ̀sán mọ̀ sí òrùma. wàlíwálídàkà. ibi tí wọ́n dàgbà dé. fala tararihuma abada. ìyá rẹ dọwọ́ rẹ̀ ń bọ̀ bìkẹ́rì mi ìyá rẹ dọwọ́ rẹ̀ wọ́n kọ̀ fún wọn láyéláyé gbogbo tí ìyá rẹ bá ń fẹ́ ni o ṣe fún láyé ṣe fún tí ọba tún sí ma èyí tó pọ̀ ń ṣe birthday nígbà tí ìyá ń bẹ birthday kan ló tún ṣe lẹ́yìn ìyá ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ máa rántí ìyá rẹ ó wo yẹn táwọn bàbá yìí ti ké lónìí nítorí ìyá tiẹ̀ ọmọ yìí ọ̀wá dákẹ́. wàgásálàtì àní ìfìyàbí. ìyá mi ìyá ẹlẹ́bà ó ń bá lọ aṣọ ńlòkulò èmi àjíkíá àtàwọn àyókù wa ọ̀ ń fọṣọ wa ni. wàsáyìnrà tí àìnú àtà ànàmú. ìwọ ìyá mi ìyá ẹlẹ́bà èyí nǹkan bá ń ṣèkan nù wa ò ní sùn àfi tá a bá sùn tán ni ìwọ ìyá ẹlẹ́bà tó sùn. wàlá tadkhulu bayta. o sì ní wọlé ìwọ ìyá mi. ilà ìzà tarani. àfi tó o bá rí mi báyìí ló tó wọlé pé tó o ti dé tilẹ̀kùn alihamudulilayi ìwọ náà ní dúró de ẹ wò yá rí àwọn ìyá kó ayé nísìn
ìyá ń bẹ ní bátidé pati kan ní alẹ́ àfẹníhù ọmọ náà ń bẹ ní yànnà àpájà tàǹpẹ̀ tó bá ní kí ló ń lọ ní ìgboro pé ta ló ń wí ìyá nù bá ẹ wò ya aago méjì ìyá ń bẹ ń pati méjì òru ńgbà wọ ọmọ òun náà ń bẹ yànnà àpájà wọ́n pé wọ́n sáré kaba ẹ wo méjèèjì tí bọ̀ á pàdé ara wọn lé. ilà ìdá tàrà ní. ìwọ ìyá mi ò ní wọlé àfi tí n bá wọlé ìyá rẹ ìyá ẹlẹ́bà. yá ummi. ìyá mi ò ìyá ẹlẹ́bà. lẹ́yìn sàlẹ̀ àwọn ìlú onírànlọ́wọ́ kankan láyé mọ́ àfọlọ́n. lẹ́yìn sàlẹ̀ àwọn àdìgí ọ̀làlàánú láyé mọ́ àfọlọ́n. lẹ́yìn sàlẹ̀ àwọn ìyá ọmọ làánú ọmọ. wà lẹ́yìn sàlẹ̀ tó ń wẹ̀ tán. wọ́n lágbára mọ́ ìyá ẹlẹ́bà torí wọ́n lágbára mi àfọlọ́n. wà lẹ́yìn sàlẹ̀ hafizun. ọ̀lẹ́ni tí ó sọ mi láyé mọ́ ìyá ẹlẹ́bà àfọlọ́n torí wọ́n lọ sọ mi. yunjini ahala suwi. tani ó sọ mi lọ́wọ́ aláburú tí máa ń gbé bọ̀ lóru ebi wọ̀ ìyá mi àtọ́lọ́run ni ọkọ̀ ọlọ́run ń rí wọ̀ ìyá ma. wa inda ahala rusumi. àwọn kan bẹ ahala rusumi ni wọn bọ́ọ̀ba ọ̀pá bọ́ọ̀ba òbú lẹ́sẹ̀. làbá mi gbé asayituli asuda mini ali rusumi wa ali lihijabi arayini kulubi ma kuntu illa ma sha rabbi mina le mahadi hata zamana le mashi. má lọ mbẹ. hasaitul hasuda. dangana. mina ali rusumi. ó di méjì. wa ali ijabi. ó di mẹ́ta. wàrà ilé kulubi. ma kuntu illa ma sha rabbi. mina le mahadi hata zamana le mashi. wọ́n pọ̀ nù ilé mẹ́rin náà ni wọ́n àjọ ń gbélé àsìdá wọn mọ̀ ọlọ́run kọ́ sọ pẹ̀lú aburú wọn àjíkí. àmín. inda ahli su'i. àtàrí ìdúlẹ̀ àzúdà àfààní mo fi wọ́lọ́run wá sọ̀rọ̀ kú ọlọ́dún ń ké tẹ̀yàn. wọ́n ní lágbájá ara mọ́tò elórí ibú ẹ̀dá lágbájá mọ̀ ara mọ́tò lánàá ó ní fíálẹ̀ yìí sí àbí tuntun. ẹ wo bí kéétà ti bẹ̀rẹ̀ láyé. wọ́n ní lágbájá àyèké lọ bí márèjì kìíní o wọ́n ní àfa ìsìjábà ní oṣù wa ti lọ ní sọmọ wa ṣiṣẹ́ ni adéròmù sísájà adéròmù ní oṣù wa ṣiṣẹ́ sọmọ wa ṣiṣẹ́ ni ẹ máa bú ẹ̀dá àwọn bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀ ẹ̀rí bàbá ń kírun ni àwa náà dá àwọn màmá kálukú ń tì sí rẹ̀ ni. nínú báyọ̀ bá náà lákàlẹ̀ fáwọn ìgbìmọ̀ kó lẹ́yìn ní ìwọ̀n bá àwọn ọmọ rẹ̀ kí wọ́n bá wà ní. Yàrá ni ọba gbé. Kàlámàrà bẹ̀rẹ̀ ọ̀làkàlẹ̀ àrùn. Àwọn ọmọ àwọn ọlọ́wọ́ Isa ní lẹ́gbẹ̀ẹ́ mi pé lórí ikú ní pé lórí ìrìn ìrìn ọmọ náà ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀. hasaitul hasuda. Má kí wò sí. hasaitul hasuda. wàhálì ìjáde. Wàhálì ìjáde ẹlẹ́ẹ̀kẹta nù ni àwọn tí máa ń sèmọ̀ orí tọ́lọ̀ bá ti fẹ̀yà èsì ìjábà wo náà ìjò wọn bí iná ọ̀gá ṣe bàǹbà ní àwọn ọmọ wa ní ìjábà àbò ìjò náà ìjò ló ṣe wò ní màtàzírì náà ọmọ gbọ́ nǹkan èyàn ń gbọ́kọ̀ bí mẹ́rin onígbà náà ìjò ló ṣe tàbísírì náà olórin ẹsẹ̀ fún mi. hasaitul hasuda min al-rusuli. àwọn kéèké yà àbíkẹ́ yóò ṣe tí wọn kò má bu wa. wà á lè jáde. àwọn tí máa ń ṣe mọ̀ orí lọ́wọ́ bá ṣe fún yàn. wà á lè kulubi. àwọn tọ́jà wọn máa dípẹ́ ta sí yàn àpọ̀kà tí wọ́n bá ti dàrú sí yàn báyìí ayé ẹ̀dá ó sì parí. lẹ́yìn yẹn nígbà yìí mo bá ọbẹ̀ náà kó ní orógun wọn. àmín. kí ló wá rí. yá mi. kí bá ṣàdúrà torí àfa àwọn àgbàlagbà ó ìwọ ìyá mi o. látàǹsáni. èmi àti kí mọ̀dákẹ́ mọ̀sùn mọ̀wó látàǹsáni. ìyẹn lẹ́bà má gbàgbé gbogbo àwa tó fi kalẹ̀. látàǹsáni. má gbàgbé wa kalẹ̀ láyé gbé. ànàlà ànsá kì
wọ̀ yẹn lẹ́bà. فقال له شيخ من العلماء ọ̀kan náà wà fà ní bàbá wa gbẹ́sì gàyè ọ̀kan náà wà fà wá pè. لا تشكي dókítà yìí ṣe tó ń sọ fún mọ́sí fún. ولا تبكي látàṣí má kí bò sí wọ́n là tàkì mọ́sí sọ fún wa. فكل الناس ó ní gbogbo èèyàn láyé. سيشرب من كأس الفناء gbogbo wa láàgbé pọ́ọ̀bù títàn sẹ́yìn ọ̀kan ti ẹlẹ́bà tán tiwa náà ń bọ̀ jọ̀kan. سيشرب من كأس الفناء ọlọ́jẹ̀ sáyà sirabu ni àbí sáyà sirabu ìwọ ni. سيشرب ọ̀yá yìí. من كأس الفناء gbogbo ẹ̀ láláyé ni yóò gbé pọ́ọ̀bù títàn sẹ́yìn ọ̀kan wa ní kìsìnà ọ̀hán ìdákẹ́ yìí. فسبحان مميت الأحياء ìyẹn sọ fẹ́ nìkan mo ní bàbá ń ṣe wá sí àwọn wá sí ẹjẹ́ àárẹ̀ àwọn ṣe wá sí àwọn ilé mi àwọn ajájà lọ wá sí pẹ̀lú àwọn ọmọ ìwọ́n wọ́n mú mọ́tò lọ́wọ́ wọn ní àbúrò àbúrò ní ìtọ́jú wọn ní sí èsì dàmú mo ní ti jọ́ pẹ̀tẹ́lẹ̀ kúkú wọn wá sí kíjọ wá sí tiẹ̀ kan láàpù. wọn làwọn màmá wa ní kí náà gbé àwọn alájẹ ìpẹ́ tó wáyé wọn ti dé ẹ gbé wọn sí ẹ lọ́wọ́ wọn náà mo nígbà tó tó wọn bá kókó dé òun lè dì ẹ dàgbà ẹgbẹ̀rẹ́ òkèlè kan alájẹ àdúrà àwọn tó àwọn ní sí òsì pé gbogbo ìwé ti pé àwọn ní aago mẹ́rìnlá fún wọn aago márùn nínú ọmọ yìí wọ́n yàtọ̀ wọn máa gbé ọ̀tọ̀ ọ̀dà wọ́n tọ̀ wọ́n bá fún àjọ yé náà tí wọ́n gbé ẹ̀dá gbogbo wọn wá wọ́n yàtọ̀ wọn gbé. mo ní àtọwọ́ gbé. ọba gbọ́n dáhùn yóò ti kú. فسبحان مميت الأحياء afa wa ń sọ fún ó ní wọ ọmọ tíya rẹ kú. mímọ́ Ọlọ́run ọba tí ń pé kéèyàn máa bẹ. ومحيي الأموات àwọn tó sì kú ni òun ló tún yé wọn jọba tó yá. قد قضى علينا بالممات mọ́sùnkún Ọlọ́run ti parí ẹ̀ á kú tọ́ba yá bó olówó ó kú tọ́ba yá bó ọlọ́lá ó kú bọ́ba yá owó ọ̀rá kú bó bá ra kú ni Abíọ́lá ọ̀rá times 10 Masudi Abíọ́lá yóò ra ikú yóò pè mọ́ times 10. àmọ́ owó ọ̀ràn ikú rárá ẹ̀yìn kù ni kẹ́ni kó ṣe wá àtìkú rẹ̀ bẹ́ẹ̀ tó pé péjọ kan bí àtìkọ́ tí kọ́nu lé ní kọ́lá dùgbò yìí yọkọ̀ lẹ́yìn yíyọ kan. àmọ́ àǹdàkùsù tẹ́kù kí ìlọmọ. aládùnìyà wàkọ́ni alimẹ́tì anasalaamata fi ha pẹ̀lẹ́ kò fẹ́ bí ẹ̀rá. ìtọ́ran ayé nu ìtọ́ran ayé nu á padà fílẹ̀ náà ni mọ́tò ó di mọ́tò ilé ó di ilé onílé ìyàwó adi ìyàwó yíyàwó olùsí tí ìyàwó olúwẹ̀ tí ń wù tẹ́tẹ́lẹ̀ ẹ̀mẹ̀wá ní ọmọ wa ẹ̀pẹ̀rẹ̀ mọ́mì kínní ọlọ́run fèrè jìn ṣíf ẹ má sì rò ó kò sẹ́ni tí ò ní kú yóò tún lọ tó ń dalẹ̀ ní tó ń bọ̀ nù mo ní wàá wò yín náà ní àtàwọn ọmọ sí gbogbo àwọn ọmọ ti darí iléèwé láago mẹ́sàn-án alẹ́ nìyẹn gbogbo àwọn ọmọ darí iléèwé mi máa ń tó bí oṣù kan bọ̀ kò ní dúró lókèrè mọ́ ẹ máa rọ́jú ń bá a bọ̀ nù obìnrin tọ̀hún náà máa wò pé nǹkan ọkọ mi ò nǹkan dé ẹ máa rọ́jú ni kò sẹ́ńtì èdè bá ọlọ́run mo ti yín wá nù ni sẹ́gbọ́ ẹ bá sì wọṣọ irú àwọn èyí tẹ wọ̀ yìí náà ẹ bá wọ̀ bá ti ní jọ́ kejì ẹ má jẹ́ wọ́n mọ̀ pé ọ̀lẹ́ ẹ̀ tún mú mi wọ́n jọ dáa fún yín àwọn kìnìún ti ń bẹ bí ẹ̀kẹ́ yín náà ẹ̀ra gírísì ẹ̀ máa fi ra wọ́n ń bá a bọ̀ nù eléré ibú ẹ̀dá. kọ́ni kọ́dọ̀ iná alẹ́ iná bilimamati. àfàgbà bí baba wa gbé sìgá yìí ni ó ní wọ dókítà ọlọ́run ti parí pé gbogbo wa látàjọ. fàkẹ́fà tẹ̀tìmáwò lìhùnmíkà. èyí ṣe tó wá fọkànbalẹ̀ tó rò pé ìyá rẹ̀ ò ní kú láyé mọ́. fàlà tẹ̀bùkì. ìwọ ọmọ ògún má sunkún mọ́. wàtàbùkì. ìwọ ọmọ ògún sì má sunkún. fàkọ́lá tàbíbù. dókítà wa ní naam. mama nahaza. ẹni má sunkún ẹni má sunkún kí ni tó máa ń tẹ́ wí fún mi. fàkọ́lá làwọn ṣẹ́yìn. àfa wa ń da lóhùn. fàlà tẹ̀bùkì. má sunkún tí mo ní ọmọ sunkún má. ayé
لا تبكي لأجل أمك. má sunkún torí pé ìyá rẹ̀ kú àdúrà ni ó múra ó ti kú ní gbogbo wa lákùn. وتبكي ọ̀wárí máa sunkún tí mo wí. لأجلك. sunkún torí ara rẹ̀ ń bo lọ́ọ́ parí sí. ilé ni yóò wó pa ọ́ ni àbí torí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló fi kú ọkọ̀ ni yóò pa ọ́ ni àbó bomi lọ. ní parí. قال أبي هريرة. Abi Hurairah sọ báyìí. رضي الله عنه. ọlọ́mọba ayọ́nu sí. قال لي رسول الله. ọlá nẹ́bí sọ fún mi. ألا ìwọ Abi Hurairah. أراك الدنيا. orí ayé ni. وكل ما فيها. gbogbo tí ń bẹnu ayé. فقلت بلى يا رسول الله. orí gbogbo tí ń bẹnu ayé ni. ó ní mo wá dé ànábì lóhùn pé ìwọ ànábì bẹ́ẹ̀ ni mo rí. فأخذ بيدي. فأخذ بيدي ọlá ànábì wá fà mí lọ́wọ́. وأتى إلى وادي. àwa lọ inú ọ̀gbun kan ọ̀gbun nínú kòtò. من أودية المدينة. inú àwọn ọ̀gbun tí ń bẹ lu Mọ̀dínà olówó ọlọ́njọ́ dáa fún MC Olúọmọ. àmín. ìjọ tí ń ṣe birthday 80 years fún yẹ. bẹ́ẹ̀ ni bàbá. ibẹ̀ kún fún oríṣiríṣi ẹ̀dá. àwa ni gbogbo yòówù tó wọ́n bá ṣe eléré ọkọrin ni òkè wáàsí lòun kọ́kọ́ fẹ́ gbọ́. wáàsí lòun kọ́kọ́ fẹ́ gbọ́ náà kí wọ́n ṣe wáàsí. èló ló lè ná fún ìyá rẹ tọjọ ọ lójú ìgbà tí mo lọ sí Dubai bẹ́ẹ̀ ni mo bá àwọn ará ṣé nìbọ̀ ní o tí tó wọn dẹ́mo tó akínú náà fún dáàdì mi síbẹ̀síbẹ̀ náà wọ́n tún ránṣẹ́ sílé ni ta ni kí wọ́n ránṣẹ́ ṣé kí wọ́n ránṣẹ́ sọmọ ọlọ́mọ ni ṣé bí wọ́n náà wọ́n bí ìwọ ni fáàrí wọn bí wọ́n bá sì ṣépè fún ọ yóò mú ọ ni kò sọ́gbọ́n kí lọ́ọ́ wàá rántí wọn sí ẹlòmíì déwájú àwọn amúlùdùn ọjà pásítọ̀ owó báyìí ń bà ní ìyá rẹ̀ sì ń bẹ nílé tí wọ́n ń jìyà ebi ń pa àbúrò bàbá rẹ̀ ara ni àbúrò ìyá rẹ̀ ara ni àwọn ẹbí yín ọwọ́ ló lówó sọlọ́run kí ọrùn ẹ̀ẹ́dẹ́ lọ́lọ́run ṣe fún àfikọ́ tọ́jú àwọn tá a so mọ́ ọ la. níbẹ̀rẹ̀ lómi nínú fámìlì ó sì kó ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ìyá ẹ̀ ó mú nú ẹ̀ ọmọ àbúrò bàbá ẹ̀ ó mú nú ẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ó mú nú ẹ̀ nísìnyí ọ̀ràn wọn sùn fà dé yunifásitì ń gbòòrò pé àwọn tí wọ́n bí pẹ̀lú òun ò ní láárí. ìwọ kọ́lé tán ojú fẹ́ǹsì sí o tiẹ̀ tún ṣàánú wa kó o fìrìn tí sọ̀wọ́ wájú ká máa wò pé ok ọlọ́dẹ oṣù ni wọn ò sí nílé ebi sí ìfúlọ́fẹ́ wọnú mọ́tò yìí ẹlòmíì tún ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì kọ́lé ó sì fi ọ̀nà bíi márùn-ún sí ẹ̀yìn kọ̀ọ̀kan dúró ta pé sọ ní àmọ́ wọlé ni ọmọ ìyá wa kúkú ni yọba wa ń ta ebi àyìn náà gbà jáde àwọn wa dúró kalẹ̀ ní síìpù ti gbọ̀nà ìpòlè jáde tóun ti débi tí ń lọ ìwọ tún kọ́lé báwọn náà àṣàrà ìlú ọwọ́ adé yọmọ àwọn bàbá ọlọ́dẹ yóò sì wọlé tiẹ̀ nbí o sùn sí náà ni o ti kì ọ mọ́lẹ̀ yóò sì pa ọ́. Allah. bàbá sàti gbóná tó aṣọ rọọkì bó ti lé tó òun wọlé lọ ní tiẹ̀ ni ó sì mẹ́ni tí ó mú ọjàde ní tiẹ̀ máa retí tiẹ̀ náà níjọ́ kan ẹnu ẹkún tí ọmọ pa ọ́ ní pé nbo ni ó ti pàdé rẹ̀. bàbá agbẹ́sìgá ikú ọ̀ka ẹlòmíì mọ́ hòtẹ́ẹ̀lì pẹ̀lú aṣẹ́wó ikú ọ̀ka ẹlòmíì yóò ka ọkùnrin mi mọ̀ bí títí ìyàwó bí títí múra tí ọ̀rọ̀ gabu ẹ̀ lọ́wọ́ obìnrin tó àwọn ọmọ pé ẹ má fà wàdà sí ẹ̀yẹ ẹ dákun ẹ má mọ̀ sí ẹ̀rọ dáadáa mi ò mọ irú eré òsì tẹ́ mọ́ báyẹn sí i ṣe ẹ̀ ní sọ̀rọ̀ ni tọ́ba ọ̀ra mú aṣọ ẹ̀ tọ́wọ́ tán yóò kọ́ jáde ní báwọn reception bá ń bi tí ò sí àwọn tẹ́jọ wọlé ńkọ́ àwọn náà wọn ni báwọn mú káàdì wá nínú mọ́tò ọlọ́ntì ẹnu. ikú ó sì ka ẹlòmíì mọ́ bí títí ń kírun lọ́wọ́ ikú ọ̀ka ẹlòmíì mọ́ nínú ṣọ́ọ̀ṣì ikú ọ̀ka ẹlòmíì mọ̀ bí títí ń pè nǹkan mí tí èso ọlọ́run lọ́lọ́run yẹ́rù ọmọ bà ọ́ láyé níbo ni ikú ọ̀ka ọmọ ẹ jẹ́ àṣàdúrà ọbẹ̀ ọlọ́run àjírí òun ti ń lọ láyé lónìí ayé mọ̀ kọ́ ń lọ mọ̀ wá bọ̀ ọbẹ̀ ọlọ́run mọ̀ pa ìràwọ̀ rẹ ọláwọn àfáà tó wọ́n kọjú sí ọ yìí. àmín.